Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ará lé níbi gbogbo tí ẹ bá ti ń wò mí láti agbègbè Biuri ni a ti ń rìpọ́tì kíní wa fún yín. Ẹ wo transformer yìí ti wà ń bí more than 20 years tí ò sí kankan tó ṣe. Last 2 months ni wọ́n tú kébù transformer yìí lọ tí àwọn ará àdúgbò dẹ̀ dáwó tá a rà mí sí tá a dẹ̀ ṣe concrete ẹ̀. Ṣùgbọ́n wá ṣe ní káyéfì ní mọ́júmọ́ jẹta kan rí pé NEPA paná ni. Bí NEPA ṣe paná, kí ló ṣẹlẹ̀? Wó múná dé mọ́. Àṣẹ bí anọ́mà bọ́ sí wọ́n mú dé tí wọ́n mú lọ tó mú padà rẹ̀ ló ṣẹlẹ̀ ni. Ó kàn á di láàárọ̀ ìtarí táwọn èèyàn ń lọ bíṣẹ́, àwa rí pé àwọn èèyàn ní wọ́n mọ̀ ti tú transformer lọ, iná wà lọ́dà side, kò síná ní side bíbí. Ẹ wo transformer yìí, wo tú kébù rẹ̀ lọ, wọ́n invade wọ́n kó gbogbo nǹkan tó wà nínú ẹ̀ lọ ni. Kòlòfo ni transformer tẹ́ ń wo yìí, màá gbé kámẹ́rà síbẹ̀ kẹ́yìn náà fi rí ẹ̀ wò. Kòlòfo ni wọ́n ṣí, wọ́n kó gbogbo nǹkan nínú ẹ̀ lọ ni. Wọ́n kó gbogbo kọ́ọ̀lì tó wà nínú ẹ̀ lọ tó ń ṣiṣẹ́. Wọ́n wá tú kàyẹ́lẹ̀, ẹ̀yin náà wò. Àwa ń challenge àwọn NEPA pé kí ló dé ẹ̀yin NEPA tó jẹ́ pé táyìn ìgbà tẹ́ bá múná lọ ni wọ́n mọ̀ ṣiṣẹ́ burúkú tó wá ṣe yìí. Ìgbà tí wọ́n múná lọ ni wọ́n mọ̀ ṣe, ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer. Èmi need àti challenge àwọn NEPA, mo dẹ̀ tún challenge wọn again ìpè ẹ̀yin NEPA kí ló dé tó jẹ́ pé táyìn ìgbà tẹ́ bá múná lọ ni ìgbà tí wọ́n bá wà wò ní invade transformer yìí. Ó jẹ́ nǹkan tó ń bá àánú jẹ́ tó dẹ̀ kọ́ wọ́n mi pé ṣé àwa ni pé wọ́n study ìgbà tí wọ́n lọ ni tàbí bó ṣe mọ̀ ìgbà tí wọ́n lọ. Ẹ bá wa bẹ àrùn ẹ̀yin NEPA. Ẹ wo transformer wọ́n ti invade kò sí àlùbáríkà kankan mọ́ nínú transformer ilé kòlòfó ni o. Ẹ wo wọ́n tú ni tí wọ́n kó gbogbo nǹkan náà lọ. Gbogbo nǹkan nínú transformer náà kó lọ. Gbogbo nǹkan ẹ wo gbogbo nǹkan nínú transformer ilé náà kó lọ. Wọ́n invade ni. Ẹ̀yin NEPA kí ló dé tó jẹ́ pé táwọn ìgbà tẹ́ bá múná lọ ní wọ́n wá tú transformer tó jẹ́ pé ìgbà tí ò bá sí náà ni wọ́n wá tú transformer yìí. A jẹ́ pé àwọn kan wà lára àwọn òṣìṣẹ́ yín tó fún ọ lọ́wọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wà paná tó bá tó paná táwọn ìgbà inú wa invade transformer wọ́n tú transformer ilé lọ ni kò ṣe pé kò sí tó tún ṣe kankan mọ́ wò jí kébù wọ́n kó gbogbo kọ́ìlì inú ẹ̀ lọ gbogbo nǹkan àlùbáríkà inú ẹ̀ wọ́n kó lọ ẹ wo wọ́n ṣì kalẹ̀ ni mo ti fi inú ẹ̀ hàn yín wọ́n ṣì tí wọ́n tú lọ ní gbogbo ẹ wo pẹ̀lú fara wọ́n dẹ̀ gbé kọ́ìlì inú ẹ̀ lọ wọ́n gbé kọ́ìlì ẹ̀ náà kò sí operation 4 hours náà fi ṣe lé wọ́n fi ẹ̀wọ̀ wọ́n fọ́ gbogbo block ẹ̀ wọ́n gbé mọ́tò wọlé ni ẹ̀wọ̀n ilẹ̀ wà gbáko tó ṣe wá ládùúgbò yìí ẹ̀yin NEPA mi dẹ̀ tó ń challenge mo sọ pé lára àwọn tó ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ yín wà nínú wọn because kò easy láti sọ pé èèyàn kan kò ṣiṣẹ́ èèyàn kan lélẹ́yìí kò sí èèyàn mẹ́rin gan wọ́n gbé mọ́tò wá wọ́n farabalẹ̀ tú ni wọ́n tú bóòtù ẹ̀ wọ́n tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan more than 4 hours ẹ̀ wá múnádé wá di láàárọ̀ lójúmọ́ mọ̀ ẹ̀ ṣe wá múnádé padà nígbà tẹ́rí pé wọ́n ti ṣe operation yẹn tán àbí a ní ìdálẹ́ challenge yẹn need láti wá defend allegation tàbí kàn yín yìí because a ti rí pé ó ti di lemọ́lemọ́ yín ẹ̀yin aráàlú ẹ̀ tètè tó fura sí wọn gbọ́ burúkú mi tó ń dání o wọ́n invade transformer lọ ni kòlòfó ní irin nìkan tó sẹ́kù lẹ́lẹ̀ kò sí kankan kò sí àlùbáríkà kankan mọ́ ní transformer eléyìí side of biscuit láti ní report issue tó ṣẹlẹ̀ yìí side Biuri ibi tí mo ń gbé nìyẹn kò sí kankan mọ́ ní transformer yìí wò kébù ni wò kó kébù lọ tẹ́lẹ̀ kébù wọn ni wọ́n kó lọ bọ́ ilé wọn tú transformer yẹn lọ complete ni wọ́n tú lọ kò sí kankan mọ́ irin lásán ẹ wò wọ́n fọ́ block wọ́n farabalẹ̀ ṣe kan tó fẹ́ ṣe àwa ń rọ̀ yẹn aráàlú a ní ìdá ti challenge wọn gidi gan because kò ṣe gbogbo náà níjọba mọ̀ ṣe fún wa ṣùgbọ́n a ti rí pé àgbákò ti wà nínú àwọn NEPA kàńdá ti wà nínú wọn tó dẹ̀ ń ṣe wá lágbákò gidi gan àgbákò láti wá ṣe àdúgbò wa yìí a tún wá rọ̀ ẹ̀yin ìjọba náà nípasẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ bá wa ṣègbésẹ̀ lé lórí kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà náà tú kébù lọ gbogbo ìgbà náà invade transformer lọ kí ló dé àwọn olówó wà ní kinní yìí ibo náà ń tà sí àwọn olówó wà ń ṣe kinní yìí ẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ wọ́n gan ẹ wo wọ́n invade ẹ̀ ni wọ́n tú gbogbo ẹ̀ ni kò sí kọ́ọ̀lì kankan mọ́ ní transformer irin lásán kòlòfó irin lásán lẹ rí lẹ́lẹ̀ yẹn ẹ gbà wá náà ẹ lè jọ àdúgbò èkó ṣe pàmò sùn lókùn kò báyìí arọ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ẹ̀yin lẹ́kàn ẹ̀yin ìjọba Senator Lọlá Shiru Honorable Ismaila Tijani the senior advocate of Nigeria AGF Attorney General of the Federation ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìlú yìí ni sàn àmọ̀rí pẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ gbọ́rọ̀ wa rò ẹ ṣìyẹ́ torí Ọlọ́run ẹ ṣàánú wa wọ́n ti invade transformer wa wọ́n tú ní wò wá yọ kébù kánítẹ́lẹ̀ ni àmọ́ dáwọ́ kébù ni bọ́ ilé wọ́n tú lọ ní complete ẹ jọ̀ọ́ àrọ̀ yín torí Ọlọ́run bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ sọ̀rọ̀ yìí tẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ ìbọn ṣe wá invade transformer yìí ẹ wo wọ́n invade ẹ̀ ní orí rẹ̀ náà ṣìkà ẹlẹ̀ yẹn tẹ́ wá tú transformer yìí lọ òfò àgbákò kò ní tánú lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pa ọ̀rọ̀ yìí tó bá jẹ́ òṣèré NEPA náà ni ògo mọ̀ fẹ̀jẹ̀ ìwẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pa ọ̀rọ̀ yìí ògo mọ̀ fẹ̀jẹ̀ ìwẹ̀ ni kò ní jù báyẹn lọ